ẹ̀rùsìn Ọlọ́run ọdọ̀wọ́ ẹni kọ̀kan ká páyà Ọlọ́run kí a dúó déédé ká mà gbogbo ọyá àjọ kan bọ̀tá lọ bọ́lọ́run àwáyé kó sí ọ̀rọ̀ kúnlá sọ fún aníjẹ̀rọ tó wá lé ní ká máa palẹ̀ mọ́ bílẹ̀ bá ti mọ́ jílẹ̀ bá ti ń sú à ń sún máa sìnkú tá fẹ́ kú láyé nìyẹn pọ̀pọ̀ sí ń dínkù ní ó ń dínkù ní bọ́jú orí bá sí ń dàgbà sí láti ń súnmọ́ kú sí mùsùlùmí wá máa ń di ẹrù ní ìmá múra ní ìrìn àjò alọ́ọ̀dé ẹjẹ́ àdì ẹrù fún dáadáa inú ẹrù dáa máa dì fún dáàjò dáàrin nínú ẹni al-imanu billah ìgbàgbọ́ nínú Ọlọ́run imanan sadiqan ìgbàgbọ́ òdodo kádìrò ẹ̀dání nínú ẹ̀nà ẹni al-amalu salih iṣẹ́ rere ara ẹrù dáa máa dì ní inú iṣẹ́ rere ní irun kíkí wákàtí 5 ẹmẹ́jà fi ṣeré ká máa kí lásìkò ká máa kí jàmá ká máa yà kíkàdá kan sí tàbáwà dáa máa jẹ́ àrùn pọ̀ àwọn kan ilẹ̀ Yorùbá wọ́n ní àkípọ̀ ọ̀run ní máa jọ Ọlọ́run bá lójú kò bá lànà Ànábì mú kò bá súnà mú inna salata kanat mu'minina kitaban mawquta Ọlọ́run ní ìrun ta ní ẹkí ó ti ní àsìkò tàbí ilẹ̀ tí gbọ́dọ̀ kí àìlà lásìkò tí ẹ mọ́gíríbì lásìkò tí ẹ ìṣẹ́ àsùnbà àṣírí gbogbo ọjọ́ lásìkò inú iṣẹ́ olóore o náà ni ká máa gba àwẹ̀ àti gba Ramadan lọ àwẹ̀ súnà náà ń bẹ bẹ́ẹ̀ la ní àwọn àrùn súnà kìyàmù ní káàmù kí ó lóòrù àrẹsẹ̀ olóore ń dá máa mú dání ká máa kálùkùwánì àtàlì kálùkùwánì àrẹsẹ̀ olóore ni ká máa ṣe astaghfirullah la ilaha illallah subhanallah walhamdulillah wala ilaha wala akbar àrẹsẹ̀ olóore ni la hawla wala quwwata illa billahil azim àrẹsẹ̀ olóore ni ká máa sàṣàrẹ́tù fún Ànábì sallallahu alaihi wasallam agaga ọ̀tàbọn sọ̀látù ibrahimiyya ìṣòlórí agalọ́jọ́ jímọ̀ ara sọ ọjọ́ jímọ̀ ní as-salatu ala nabi lóòrù ní lọ́sàn nírọ̀lẹ́ ní oṣù pàtàkì ẹ̀rẹ̀ lẹ́yìn náà inú sí olóore o náà ni nusratu mustadafi káràn àwọn ọ̀lẹ lọ́wọ́ àwọn ọ̀lẹ káràn wọn lọ́wọ́ tàbí àwọn tí wọ́n wà ní ìṣòro káràn wọn lọ́wọ́ inú Suratul Anfal ayah 72 Ọlọ́run tí ń bọ̀rọ̀ náà lọ Ọlọ́run ní wa in tansurukum fid-din fa alaykum nasr Ọlọ́run tí a bá ń wá yí ní olùrànlọ́wọ́ ẹ ràn wọ́n lọ́wọ́ tí a bá wá lórànwọ́ ní ọ̀rọ̀ ẹsẹ̀ ràn wọ́n lọ́wọ́ ẹ̀rí ọmọ ìyá wa nílẹ̀ Palestine irúkẹta ń pè ní Gaza wọ́n wá ìrànlọ́wọ́ wa ó ti kà wọ́n láyà ó ti sún wọn láti 2006 ní àti sédè mọ́ wọn ìgbàtọ̀ wá di October 7 2023 láti kò tí a ń pè ní Tufan Aqsa flood wá ṣẹlẹ̀ ẹwà wò bí wọ́n ṣe ń ṣe wọ́n lè ní ebi ń pa àwọn èèyàn ni ebi ń pa àwọn èèyàn kú àwọn èèyàn lọ lójú tí wọ́n sì ń kú lójoojúmọ́ ní rẹ́kọ́ọ̀dù ikú ebi wọ́n ju àpálẹ́ wọn wọ́n wọlé wọn wọ́n fi máa pa wọn ebi náà tó ń pa wọn wọ́n ní lé ní o 70 lébi pa lé ní o 30 lébi pa gbogbo àgbà ìsìn wòrán wọ́n bèèrè lọ́wọ́ wa láti máa sọ fún ní gbogbo ọgbà wọ́n bèèrè lọ́wọ́ wa wọ́n wá ní gbogbo tọ́lọ́mbá fún wa náà láti ràn wọ́n lọ́wọ́ inú tàà fi lè ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí tàà máa ń sọ fún àdúà inú àdúà tó sì dájú àdúà tọmọ ìyá ń ṣe fún ọmọ ìyá ẹ̀ níbi tí ó sí mẹ́
a ní gbogbo àtẹ́bá tí ń ṣàdúrà fẹ́ tí ó sì lọ́dọ̀ yín màlíkà kan bẹ ní òkè wà báyìí a ní àmì àdúrà tó ṣe ọlọ́jọ́ gbà irú déédéé bẹ́ẹ̀ náà kọ máa jẹ́ tí wọ́n tàbá tó ṣàdúrà fún àsára fara wà náà lẹ́yìn náà o náà ní wípé kí a mọ̀ nípa wọn níta bá mọ̀ pa ká máa sọ káàkiri àrójúṣe ni nínú ẹ̀dá bá lówó lọ ká ràn wọ́n lọ́wọ́ àrójúṣe ni àwọn ọjà àwọn ọ̀tá wọn tí ń ràn àwọn ọ̀tá wọn lọ́wọ́ ká má ra àwọn ọjà wọn máa pè boycott àrójúṣe ni gbogbo ilé náà lójúṣe lẹ́fẹ̀ẹ́ wọn sálásí wá gbogbo àná máa ń ṣàdúrà fún wọn lé ní iná tó ṣàdúrà fún wọn Ọlọ́run kó gbàdúrà wa ó bẹ̀rẹ̀ lórí àwọn ọmọ ya Palestine tí wà ní ìṣòro ọlọ́bá ní yọwọ́ kún bẹ́ẹ̀ ọlọ́bá ní gbé fúyẹ́ fún wọn ọlọ́bá ní ràn wọn lọ́wọ́ bá ní dúró tí wọ́n oúnjẹ ń bẹ tí wọ́n fẹ́ kó fún wọn ṣùgbọ́n àwọn ìjọba tí wọ́n rọ kíká wọn ìjọ wọlé inú ẹ̀ níjọba Egypt bọ́dà oúnjẹ ń bẹ ń bọ́dà wọn jọ wọlé tùpá wọn Israel America wọ́n pàṣẹ pé wọ́n gbọ́dọ̀ sí inú ẹ̀ náà ni Jordan wọ́n jọ pààlà ní wọ́n jọ wọlé àti Egypt àti Jordan ìlú àwọn Mùsùlùmí ni ó bẹ́ẹ̀ náà Syria ìlú àwọn Mùsùlùmí ni kí a máa jẹ́ Mùsùlùmí kan káwọn kan wá máa lo agbára kẹlmà bí tí láyé dédó lẹ́ni wọ́n sì wá pa gbogbo àwọn àfáà lẹ́nu mọ́ sí wá sí àrí bàbá dáadáa ni nígbàtí ọ̀kanú àwọn àjàjàgbára àwọn Hamas tí wọ́n pè ní Abu Ubaida ọ̀rọ̀ ẹ̀tọ́ sọ̀gbẹ̀yìn ó ní àǹfà gbogbo àgbáyé àwọn mùsùlùmí àǹfà ilé Ọlọ́run lọ́wọ́ àtàfà àtolórí tí wọ́n wà wọ́n ràn báyìí débi tọ́rọ fi rí báyìí tí wọ́n lè bá wọn dá sí ìyẹn wọ́n mọ́ kú sí ọ̀sẹ̀ àríwá kọ̀rọ̀ jáde pé a gbọ́dọ̀ máa wòrán báyìí o ẹ̀yin èèyàn ẹ̀yin ìjọba ẹ̀yin àfáà ọya ńgbàtí ọ̀rọ̀ yẹ ta sí ìjọba létí wọ́n ní kí a lọ parẹ́ kíákíá tí a sì àrí parẹ́ corruption tó náà bá tó wà mẹ́wọ̀n ló tó wọ́n ìjọba dá ń sọ̀rọ̀ ẹ̀mọ́ tí wọ́n mẹ́wọ̀n ni Ọlọ́run abẹ́ ọ bá ní gbogbo ẹ̀fún fíẹ̀ bá ní mú dáadáa bórílẹ̀ ayé bá ní bọ́rùn bórílẹ̀ ayé àwọn abẹ́ fún orílẹ̀-èdè wa ìjọba àpapọ̀ ọlọ́ba ní dótì wọn ìjọba state bá ní wà pẹ̀lú wọn ìjọba àbílẹ̀ bá ní wà pẹ̀lú ìjọba ẹnìkan wọn ọmọjọ dàrú mọ́sáàsì wà ní ọmọjọ kọ dàrú àti jàmọ́ ọkùn ẹjọmọ́ obìn jọmọ́ ọmọdé jọmọ́ àgbàlagbà sàkọrọ̀ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar.